ìwọ̀nyí ni ohun mẹ́wàá tó yẹ kí o mọ̀ nípa òṣèré Allwell Ademola tó jáde láyé. Àná ọjọ́ àbámẹ́ta ọjọ́ 27 oṣù kejìlá ọdún 2025 ni Allwell Ademola dágbére fáyé nílùú Èkó. Ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ àtàwọn akẹgbẹ́ rẹ̀ nídìí iṣẹ́ tíátà ló ti bẹ̀rẹ̀ sí í ṣe ìdárò ẹni ọdún 59 náà. Ìwọ̀nyí ni àwọn nǹkan tó yẹ kí o mọ̀ nípa olóògbé ọ̀hún. Ọdún 1976 ni wọ́n bí Allwell nílùú Èkó sínú ìdílé aládé kan láti Abẹ́òkúta, ìpínlẹ̀ Ògùn. Ọdún 1986 ló kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà gẹ́gẹ́ bí òṣèrémọdé lórí ètò Animal Games tí ọ̀pọ̀ ń gbádùn lórí ẹ̀rọ tẹlifíṣàn NTA lọ́dún náà lọ́hùn-ún. Olóògbé náà tún máa ń kọ orin. Òun ló dá ẹgbẹ́ akọrin Allwell and Company sílẹ̀ lọ́dún 2002 tí ẹgbẹ́ náà sì gbé àwo orin kan jáde lọ́dún 2006. Ademola ti gba onírúurú àmì ẹ̀yẹ, lára rẹ̀ ní ipa tó kó nínú eré àkúdẹ lọ́dún 2016. Lára àwọn fíìmù tí òun fúnra rẹ̀ gbé jáde ní You or I, Ọmọ Ẹ̀mí àti Ilẹ̀ Wa. Ademola kẹ́kọ̀ọ́ nípa eré ṣíṣe, ìyẹn dramatics art, ní fásitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó wà nílùú Ilé-Ifẹ̀, ìpínlẹ̀ Ọ̀ṣun. Yàtọ̀ sí iṣẹ́ tíátà, olóògbé náà tún jẹ́ olójú àánú tó máa ń bu ẹnu àtẹ́ lu àwọn nǹkan tí kò yẹ láwùjọ ní Nàìjíríà. Ipa tí Allwell ti ní lára iṣẹ́ tíátà ní Nàìjíríà kò kéré rárá. Àwọn ohun tó ti ṣe sẹ́yìn kò sì ní ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn. Ọ̀rọ̀ tó gbé jáde kẹ́yìn nínú fídíò tó fi sójú òpó Instagram rẹ̀ níbi tó ti ń kọ orin pé òun yóò rí òpin ọdún 2025 yìí láì mọ̀ pé ọjọ́ kejì rẹ̀ lòun yóò dágbére fáyé. Àwọn òṣèré tíátà ń ṣèdárò Allwell Ademola tó jáde láyé lẹ́ni ọdún 59. Ikú ò mà dọ́jọ́, àrùn òsì dóṣù. Láti àná ọjọ́ àbámẹ́ta tí ń ṣe ọjọ́ 27 oṣù kejìlá yìí ti gbajúmọ̀ òṣèré Allwell Ademola ti jáde láyé làwọn akẹgbẹ́ rẹ̀ ti ń ṣe ìdárò rẹ̀. Ìròyìn ikú Allwell mi orí ayélujára títì torí òjijì ló bá ọ̀pọ̀ èèyàn tó gbọ́ ìròyìn náà. Ohun tó ya ọ̀pọ̀ lẹ́nu ni pé gbajúmọ̀ òṣèré náà ti ṣe fídíò kan nínú èyí tó ti kọrin wípé òun yóò la ọdún yìí já níbi ọjọ́ kan àsìkò ikú rẹ̀. Orin bàbá àrà pẹ̀lú àkọlé bí a bá ń joyin, bí a bá ń jádùn, ká má gbàgbé pé àjèjì láyé jẹ́ ni Ọdúnládé Adékọ́lá fi bẹ̀rẹ̀ ìdárò tiẹ̀ lójú òpó Instagram rẹ̀. Ọdúnládé pariwo orin ọ̀hún, ó sì lo àwòrán tó ṣàpèjúwe pé inú òun bàjẹ́, ọkàn òun sì gbọgbẹ́ gidi gan lójú òpó rẹ̀. Adékọ́lá wá gbàdúrà pé kí Elédùà tẹ Allwell sí afẹ́fẹ́ rere. Ààrẹ ẹgbẹ́ àwọn òṣèré TAMPAN, Bọ́lájí Amúsàn, tí ọ̀pọ̀ mọ̀ sí Mr. Latin, sọ pé ọkàn òun wúwo nígbà tí òun gbọ́ nípa ikú Allwell. Mr. Latin ni a ti pàdánù Allwell Ademola, akọ́ṣẹ́mọṣẹ́ olóòtú eré, adarí eré àti akọrin. Allwell ti fi ipa tí kò lè parẹ́ lélẹ̀ nínú ayé gbogbo èèyàn tó mọ̀. Allwell ó wá sáyé, ó ṣe ọ̀pọ̀ nǹkan, ó sì jẹ́ ìwúrí fún ọ̀pọ̀ èèyàn. A ò lè gbàgbé rẹ̀ láéláé. Sùn re o. Ìbéèrè ni Ìyábọ̀ Òjó fi bẹ̀rẹ̀ ìdárò tiẹ̀ nígbà tó sọ pé Ọlọ́run, kí ló dé táwọn èèyàn rere ṣe ń kú ní rèwerèwe. Ìyábọ̀ ní kàyéfì ni ikú Allwell jẹ́ fún òun, àmọ́ òun sọ pé kò sẹ́ni tó lè bá Ọlọ́run rojọ́. Gbajúmọ̀ òṣèré náà wá gbàdúrà wípé kí Allwell máa sinmi láyà olùgbàlà rẹ̀. Múyìwá Adémọ́lá ní tiẹ̀ sọ pé ìròyìn ikú Allwell jẹ́ ọ̀kan lára ìròyìn tó bà òun nínú jẹ́ jùlọ. Àgbà òṣèré náà ni mi ò tiẹ̀ mọ nǹkan tí mo lè sọ, ṣùgbọ́n tí mo bá ṣẹ̀ lọ́nàkọnà kò foríjì mí. Ẹ jẹ́ ká máa rántí pé ọjọ́ kan bọ̀ báyìí tí gbogbo wa náà yóò kú. Ọkàn mi gbọgbẹ́, mo sì fẹ́ kó fúyẹ́. Èmi náà ti dáríjì ẹnikẹ́ni tó bá ṣẹ̀ mí lọ́kàn mi o. Ẹ jẹ́ ká máa lépa àlàáfíà torí kò sí nǹkan kan nínú ayé yìí. Sùn re o. Allwell Ademola. Fẹ́mi Adébáyọ̀ náà kò gbẹ̀yìn nínú àwọn òṣèré tó ń ṣèdárò Allwell. Ó sọ lójú òpó Instagram rẹ̀ pé ikú Allwell bà òun nínú jẹ́.
bẹ́ẹ̀ ó ní ikú tó jẹ́ ẹ̀dùn ọkàn fún ọ̀pọ̀ èèyàn nítorí lójijì ló ṣẹlẹ̀. Adébáyọ̀ wá kẹ́dùn pẹ̀lú ẹbí, ọ̀rẹ́ àti gbogbo èèyàn tí ikú Allwell kàn. Ó gbàdúrà pé kí Elédùà tẹ́ sí afẹ́fẹ́ rere. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká tí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimot ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wa ìkànnì jẹ́ kí a lára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wa ìkànnì jẹ́ kí a lára. Ìkànnì jẹ́gẹ́ a lára. Jẹ́gẹ́ a lára. Jẹ́gẹ́ a lára. Jẹ́gẹ́ a lára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.